wo bàbá Tinubu ìlú ò dá ẹ máa share fídíò kó máa kàn wọ́n lára ìlú ò dá ìyà jẹ àwọn èèyàn ebi ń pa àwọn èèyàn ìlú ò dá ṣùgbọ́n yìí ò lè mọ̀ wọ́n láwọn tó yí gbà àwọn tó rọ̀gbà yí àwọn pírẹ́sídẹ́ǹtì yẹn gangan ká ìka ni wọ́n àtìgbà tí election ti tán mélòó náà àwọn gọ́ọ̀mẹ̀ntì yẹn ló ń rìn lójú ọ̀nà ẹ wá lóbi wọ́n mọ̀ pé ìyà ń jẹ wá to some extent ìyà jẹ aráàlú bàbá ìlú ò dá mọ́ ìlú ò farada. Please don't forget to subscribe, comment, share with your friends to have access to this kind of content that you have here. Don't forget to subscribe. I love and respect you. I'll be right back. Kí ló dé wá mú kẹ́ lé gbogbo ẹ̀ kókókókókókó aláàní aráàlú ráìsì ò ṣe ń rà ẹ̀wọ̀n ò ṣe ń rà gàrí tó mọ mẹ̀kúnnù tálíkà tádùn mọ́ ń lọ́rí mọ́ ìpè ebi ń pa wá ọjà lọ mú gàrí àti kúlí tó bá dalẹ̀ káwé ìpa fufu gàrí kò ṣe ń rà gàrí ò ṣe ń mu pẹ̀lú 300 naira lámúgbádùn mọ́. What are we now saying? Yẹ́dẹ̀ ní ká dákẹ́ kán mọ́ bá pa wá tí nǹkan kan wà tó ń pààyàn tó ju poverty lọ nǹkan kan wà tó ń pààyàn tó ju ebi lọ. As a citizen of this country, what are we people benefiting from this government? I'm a guy you call it bad gbogbo ẹ̀jẹ̀ ṣùgbọ́n at the same time you have to do something baba. Ẹ jẹ́ ṣe nǹkan kan tá a rò fi dẹ̀mẹ̀kúnnù àwọn òṣòro ń pa palliative tó bá jẹ́ bọ́dà lẹ́ṣì tó bá jẹ́ price control lórí gbogbo tá à ń rà lẹ́ṣì àwọn òbá yín já lórí ọ̀rọ̀ epo tọ́lọ́n bá ṣe pọ̀rọ̀ ẹ̀dá ló máa kúkú dá o bọ́lọ́n bá ṣe pọ̀rọ̀ ẹ̀dá ò ló máa kúkú rí. Bàbá ẹ ṣe nǹkan bàbá you are too silent. àmọ́ pé ìgbìyànjú ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ẹja àrò kọ́kọ́ dẹ̀mẹ̀kúnnù náà ìyà ń jẹ wá ibi ń pa wá. Christmas ló ń bọ̀ èkó mọ̀tẹ̀ lé literacy sí pé Christmas ń bọ̀ níta adìrẹ 2.5 ẹ tó bá ra ìdìrẹ 5,000 gbà kan ó bá mọ́ ni. adìrẹ mo ná adìrẹ wọn ní 15,000 naira kíkọ́ ọmọ Nàìjíríà kó má lè dun àwọn ọmọ ẹnu ẹ̀dẹ̀ ń wo fídíò yẹn ẹ̀dẹ̀ ní sí ẹ̀rẹ̀ kó mọ̀ kàn wọ́n lára àbí bílù yìí ṣe rí òkè èmi fẹ́ pawó torí ẹ̀ ló jẹ́ kí n ṣe fídíò tí mo ṣe gbogbo ẹ̀yin bloggers olórí burúkú yẹn èmi ò sọ̀rọ̀ pa Tinubu aṣíwájú bloggers gbogbo wa tó yẹ ká ti ẹ̀ ká pressurize ìjọba díẹ̀ ẹ já dúró lé wọn lọ́rùn ká béèrè níta fẹ́ àjájọwọ́ báyìí la fi sọ̀yà ọ̀rọ̀ gbogbo ìlú ni tára ò bá di ọmọ Nàìjíríà àwọn èèyàn wa relatives wa àwọn brothers and sisters wa father and mother wa tó draft lọ sí diaspora arò lè di àwọn náà tára bá ní ọmọ Nàìjíríà ò mọ fara ní wọn torí wọn mọ béèrè owó tí ó sì lọ́wọ́ wọn torí ẹ̀ wọ́n ti ní tàbá ní kó kàn wá ò lè sọ tàbá ní kó kàn wá ó lè kàn ẹni tó kàn wá ò láàfin ní ó lè kàn ẹni tó kàn wá láàfin ní ká má fóun tí ò dá kan yàn kan ó lè kàn ọmọ làkejì kó kàn ẹni iṣẹ́ ẹ̀yin yẹn mọ̀ sí ẹ̀ fídíò ìtẹ́ gbọ́ síwájú sí. Bàbá Tinubu ẹ kalẹ̀ akínyín kú iṣẹ́ ẹ kú gbìyànjú a mọ̀ pé gbogbo tó bàjẹ́ orí yín kọ́ ló ti bàjẹ́ o a mọ̀ pé yín náà gbìyànjú pé kó lè dáa bọ̀ bàbá Tinubu ṣé ká sòótọ́ ọ̀rọ̀ fún yín ara ni àwọn èèyàn ṣùgbọ́n ẹ̀yin ò lè mọ̀ ebi ń pa àwọn èèyàn ṣùgbọ́n ẹ̀yin ò lè mọ̀ nǹkan tó yẹ káwọn administrator yín máa àwọn ìgbìmọ̀ àwọn tẹ́jọ wà tó yẹ kọ́mọ já yín tán wọn ní sọ fún yín torí pé kálukú ń jà du àpò ẹ̀. Bàbá Tinubu akínyín kú iṣẹ́ akínyín kú gbìyànjú bọ̀ ẹjọ́ nítorí Ọlọ́run gbogbo anything gbogbo nǹkan kí nǹkan tẹ́ bá máa ṣe tára bá máa fi dẹ ìlú bàbá ìnira ìpọ̀ most of bloggers olóyìn burúkú pọ̀ nù wọn torí wípé wọ́n ń jẹ wọ́n ń yó kálukú wọn wá ń lùlù bámúbámú ni mo yó èmi rò bébí ebi ń pọ̀ mẹ́rin kọ̀ọ̀kan ẹ yẹ kí n sọ kíní kan fún yín o tá lọ bá lọ àbọ̀ ń bọ̀ tá bá ní kó kàn wá ó lè kẹni tó kàn wá gbogbo wa ló kàn àtẹni tó wà lábúròdù àtẹni tó wà Nàìjíríà pálásẹ́ ní ara Nàìjíríà lára Nàìjíríà náà ṣe ń fara ní ara abroad ráìsì ti wọ́n mo gbọ́ pé bóyá bíi 64,000 naira ló ń ta ráìsì almost 64k Christmas ló ń bọ̀ yìí kò sápẹ̀rẹ̀ rẹ̀ ń gbòòrò á nígbà kan ni tó bá wọnú gbági ọjà yẹn á ti kún kálukú wọ́n á ti mọ tí wọ́n tà wọ́n á ti mọ tí gbogbo àwọn olóúnjẹ yẹn gbogbo àwọn ẹlẹ́dìyẹ kálukú á ti máa make Christmas sales bàbá tó bá jẹ́ bọ́dà ni wọ́n tí tó ń fi àjẹ wá tó bá jẹ́ nǹkan kan ni àní kí ìjọba yìí ṣe nǹkan kan tó á fi máa di aráàlú. a gbọ́dọ̀ sọ̀rọ̀ wọ́n ní tẹ́ ẹ jẹ́ sọ́ra fún orí ẹ̀ máyọ̀ kan wá gbé ẹ̀ máyọ̀ kan wá tí ẹ̀ mọ́lé àtìmọ́lé wo ló ju ebi tó ń pa àwọn èèyàn kú lọ yìí. ẹ tó bá níbẹ̀rù Ọlọ́run tó yẹ ká lẹ́ni tí ó sọ̀rọ̀ síjọba tí ń bẹ lóde tó yẹ ká lẹ́ni tí ó da irú ẹni bẹ́ẹ̀ lẹ́kùn wípé n tó sọ ò da. mo wá wo fídíò kan ní port ó dà pé wọ́n ní ẹnìkan ó ń tọrọ 5k lọ́wọ́ ẹ̀ tó fẹ́ travel ẹ wá ń blame wọn àwọn ọlọ́pàá nìyẹn wọ́n ti swear alliance
ṣówó oṣù àwọn ọlọ́pàá gan ń pé mo ń bí yín. Nàìjíríà táwa tó jẹ́ pé ìgbà míì gan wọ́n lè jẹ àwọn ọlọ́pàá lówó oṣù 6 ìgbà míì oṣù 5 lórí èlò tí ọlọ́pàá ń gbà lórí èlò tí rìkúrútù ń gbà tó jẹ wọ́n lówó. Come to think of it, kí lọ́lọ́pàá fẹ́ mọ̀ jẹ ọlọ́pàá tó níyàwó tó lọ́mọ tó lẹ́bí tó lára. We are now saying Nigeria is corrupt. Báwo ni Nigeria ò ṣe ní corrupt? Àwọn tó yẹ kó gbé òfin ró wọ́n mú orí òfin wọ́n fi fọ́gi dànù lórí bébí ń pa wọ́n. Ẹ wá ní Nàìjíríà ó dáa. Tí Nàìjíríà ó bá dáa àfi kẹ́ ẹ lọ tán ayé àwọn ọlọ́pàá ṣe o. Èmi ni House of Rep, èmi ni Senator, wọ́n á jókòó sínú AC. Wọ́n á jókòó sínú AC, wọ́n á pín millions of naira, wọ́n á pín billions wardrobe allowance ẹni tó ń driver allowance. Kódà wọ́n ní wọ́n ń gba táyà mọ́tò wọn ó ń gba allowance. Where are we going in this country? Àwọn tó ń ṣiṣẹ́ déédéé, àwọn tó ń fi ẹ̀mí wọn dí iṣẹ́ wọn máa jẹ́. Àwọn ọlọ́pàá yẹn àmọ́ kì í rí kẹ́ sọ̀rọ̀ ń pa wọn. Àwọn kan wà ní wípé níbi tó rí àwọn kan burú ayé ẹlòmíì ti bàjẹ́, níbi tó rí àwọn kan burú dé wọ́n wá ní aládùbọ́lẹ̀ ń bẹ̀ ọlọ́pàá tí sí ó bá pé ṣé bó máa kọ̀wé fi sẹ́lẹ̀ ni. My brother, my sister, àwọn ọlọ́pàá ti swear alliance wọ́n bí wọn dáa wọ́n tó bẹ́ẹ̀ kàn jáde wáta kan sọ wípé nǹkan báyìí ò tá wọn lọ́rùn. Bàbá Tinubu àwọn òbẹ́ lọ́n kí ló bàjẹ́ kí ló túmọ̀ yín lórí bọ́ ara ń kan àwọn èèyàn táwọn èèyàn bá bínú tán agbára Nàìjíríà ò ní kà mọ́. Mi ò wá bí láti wá bú anybody o bọ̀ mo kàn ń ṣe ìsìtí fúnjọba tó wà lóde òní. Ọwọ́ yín kọ́ ni nǹkan ti bàjẹ́ bọ́ ẹ bá wa wọ́nà tára fi máa di aráàlú. Rice ó gbówó lórí, epo ó gbówó lórí, oúnjẹ nínú ìlú ó gbówó lórí, nǹkan táwa gangan produce fúnra wa ń gbówó lórí. Gààrí téèyàn ó rọ̀ lù wípé ebi ń pa mí ẹ jẹ́ kí n rọ̀ lù gààrí. Commoners mẹ̀kúnnù táàbà ti wá ní bóyá bíi 300 naira 400 ó lè mú gààrí kó wà òkè. Where are we now going? Kí common Nigerians kó mú 500 naira dání kó mọ̀ lè ra rice àtẹ̀wà níbi tí wọ́n ti ń ta oúnjẹ kó dẹ́ yòó. Kí common Nigeria kó mú 500 naira dání kó mọ̀ lè ra bread àtẹ̀wà. Gbogbo ẹ̀yin tẹ́ wá lágbára lórí social media, gbogbo ẹ̀yin tẹ́ máa ń sọ̀rọ̀ tí wọ́n máa ń gbọ́, gbogbo ẹ̀yin bloggers, gbogbo ẹ̀yin àfáà kọ̀ọ̀kan tó jẹ́ pé ìjẹ̀sìn lè ń jà bloggers bí ẹni táyé rí ó bàjẹ́ tán ní pé ìyàwó ẹ ti kókó nílé ìyàwó ẹ ti kọ́ ó lásídẹ́ǹtì wọ́n ń tọrọ owó fún ìyẹn lè ń ríro. And I keep saying one thing, tí Nàìjíríà ò bá lọ ṣiṣẹ́ lórí ọ̀rọ̀ náà we are going nowhere. Ṣé mọ̀ yìí pé ọlọ́pàá sometimes ó lẹ́lẹ́dàá tí wọ́n ẹ̀ fi ìyà jẹ ọlọ́pàá orí wọn ò lè jẹ́ kí ìlú dáa. Ẹ̀yin tí ó yẹ kó halẹ̀ mọ́ yín ó náà lè fi ìyà jẹ àbí ọmọ táwọn fi bí pa a fi ebi pààyàn fún bóyá bí ọjọ́ 4 ọjọ́ 3 èmi dẹ̀ ládarí mo wá ní kó wá gba bread wípé ṣùgbọ́n anything tó bá ti sọ nílé ayé kò gbọ́dọ̀ take action lé lórí o. Ẹni tẹ́ pípa lọ́jọ́ 3 tó fún bread àtẹ̀wà lọ́jọ́ kan tó bá rí òótọ́ ọ̀rọ̀ lẹ́ẹ̀gan ọmọ ìyá mi kò ní sọ. Èmi sọ tèmi all the time. Kò ń ṣe èmi nìkan mo wà ń bẹ́ẹ̀ ṣé bí wọ́n ń jẹ inú ẹ̀ ń dùn òun mu inú ẹ̀ ń dùn. What of bricklayers? What of people like carpenter, Tyler? That they base their life on daily basis. They are daily earners. Ọjọ́ mi iṣẹ́ lè wà, ọjọ́ mi iṣẹ́ lè mọ̀ sí. Àwọn èèyàn ti fẹ́ kú sínú gbèsè. Ẹ tó ní mọ́tò ti lù tá ń gbàǹjo. What are we now saying? Ìjọba yìí kú díẹ̀ káàtó ẹ bá wa wá nǹkan ṣe sí i. Tó bá jẹ́ bọ́dà lè máa sí dára fi di aráàlú ẹ ṣe nígbà tá àti ní nǹkan tá ń produce. Ẹ bá wa ṣe náà à ń pariwo. Ẹ bá wa ṣe náà. Ọlọ́pàá tẹ̀ ń fi bí pa. Ọlọ́pàá tẹ̀ ń fi ìyà jẹ. Ẹni kan mọ́ gba bribe, ẹni kan sòótọ́ ọ̀rọ̀, ẹni kan dájọ́ síbi tó yẹ kẹ́jọ́ wà. Ọ̀rọ̀ Mohbad nìyẹn. Ọlọ́pàá mọ ibi tó yẹ kó dẹ́jọ́ sí. Ọlọ́pàá mẹ́ni tó yẹ kó tọ́ṣọ̀ tí ó fún wọn ní good result. Ọlọ́pàá wo ló fẹ́ lù síṣẹ́? Ọlọ́pàá wo ló fẹ́ lù síṣẹ́? Ọmọ Nàìjíríà mélòó ní ń jà fọlọ́pàá? Ẹ jẹ́ ká ṣe dáadáa. Ẹlòmíì ò ní ẹ bọ́lẹ̀ bí aládùn tí sí ó bá wọ́ fọlọ́pàá kó lọ fi sẹ́lẹ̀. Ṣé ìyá láyé ẹ̀ olórí burúkú ẹ̀ ṣé o máa fọlọ́pàá ṣẹ́ tó bá lù síṣẹ́? Just of recent ní bọ̀bọ̀ kí lórúkọ ẹ̀ road safety kan ló complain pé nǹkan táwọn ń gbà kò tẹ́ àwọn lọ́rùn ṣe bí ráìtì ẹ̀ ló ń jà fún wọn mọ̀ ìyọ́nsẹ̀. Ẹ ṣí ẹ̀ fídíò ìkó máa kan bàbá Tinubu lára, ẹ ṣí ẹ̀ fídíò ìkó máa kàwé èèyàn lára. Ara ni aráàlú o ẹni kan ló mọ̀. This is ODUA TV Watch. Don't forget to subscribe, comment your opinion, like, comment and share so that other people can get access to what you enjoy on our channel. Thank you. We love you.